Africa Content TV. Ladies and gentlemen, it's a pleasant pleasure. I want to announce the arrival of the King, Dr. Saheed Osupa. Please make some noise. We have King Dr. Saheed Osupa here. King Dr. Saheed Osupa is in the building. Anytime from now, I'm giving him the microphone. Ladies and gentlemen, apparently, King Dr. Saheed Osupa.
kò fọ́ kò fọ́. Ó yá gbogbo sísápá àti gòkè ẹ̀dá lọ́wọ́ lọ́rùn màálù. Ọlọ́sùnkò gbogbo sísápá àti gòkè ẹ̀dá lọ́wọ́ lọ́rùn màálù. Bọ́láhùn ọba kọ́lé náà. Bọ́láhùn ọba kọ́lé náà. Bẹ́sì iṣẹ́ forí ìfọ̀nù òṣìṣẹ́ lásán náà ṣe wàhálà o. Òṣìṣẹ́ forí ìfọ̀nù òṣìṣẹ́ lásán náà ṣe wàhálà o. Ìbàbàrà pàṣíṣẹ́ ìlàyé ìlówó lásán náà ṣe làágùn. Ìbàbàrà pàṣíṣẹ́ ìlàyé ìlówó lásán náà ṣe làágùn. Ìbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dà pé bó ṣiṣẹ́ yẹn là ṣe dà o. Ìbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dà pé bó ṣiṣẹ́ yẹn là ṣe dà o. Àdáni má gbàgbé lọ́bọ̀ lọ́hùn ní. Àdáni má gbàgbé lọ́bọ̀ lọ́hùn ní. Káti bí ìka lábẹ́ kábí kíyèsí. Ìka lábẹ́ kábí kíyèsí. Oyè máa wo ìka lábẹ́ bá fẹ́ lábẹ́ yé. Ìka lábẹ́ bá fẹ́ lábẹ́ yé. Níṣẹ́ ni ìka lábẹ́ máa ń dábẹ́ yá. Ìka lábẹ́ máa ń dábẹ́ yá. Àbájá ìka lábẹ́ bá wà lábẹ́ tán. Bàbá wọn fọwọ́ wò wọ́n yíyọkù àwẹ̀ ta ẹ̀rọ ojú ayé. Ó sì mọ̀ràn mọ́ ọ́, mọ̀ràn mọ́ra ọmọ bí ọ̀nà ṣẹlẹ̀ ọ̀gbọ̀n